ISAYA EKITI YAM Festival. Welcome to El Semi Mobile TV. Today we bring you highlights from the annual Yam Festival in ISAYA EKITI, a celebration of thanksgiving, culture and unity. The event begins with an opening prayer led by His Royal Highness Oba Ajayi Matthew Elojogun, the Asaya of Isaya Ekiti, who prayed for peace, progress, and a bountiful harvest for the community. Eko wuno ni odi àṣẹ ma ṣe ọ̀run kù àwíṣẹ kiti fa àfọ̀jẹ́ kiti ọ̀run eko ko wuno ni àṣẹ gbogbo ọmọ bá ti wọ́n gba ìbòdì ìlú Ìṣàyà bá ṣe ọkùnrin kì bá ṣe obìnrin ìbá ṣe orílẹ̀ ìbá ṣe àlejò kó tó rò kó tó gbé jáde á mọ ara rẹ̀ ṣíra rẹ̀ le Ìṣàyà na ya pọ̀ burúkú nínú rẹ̀ àjẹbá olómi á pọ̀ burúkú dé rẹ̀ adìlé mọ́rí á dèrò burúkú lé rẹ̀ torí èrò ìlérú báyà ti tẹ̀tẹ̀rẹ̀ kúrú ìkú á mọ́ ara rẹ̀ ṣíra rẹ̀ kí àgbàrá bá ti olùgbà ẹ̀ á fi rínú kó láwọn ti fi rínú kó ti kojú péyìn ọmọ bá ti wí òye mú ìnira bá nílùú yìí ayé ọgbó ẹ̀tọ́ àti pojú dẹ́yìn bó ṣe máa rí nìyẹn o àṣẹ ọ̀run kù ẹ̀tọ́ yí padà olùgbòǹgbò olùgbòǹgbò mi àṣàṣẹ òyìn yòó Èdùmàrè kó mi àṣàṣẹ òyìn yòó ọba mímọ́ gbò mi àṣàṣẹ òyìn yòó. Various cultural groups paid homage to the royal father through colorful traditional songs and dances, showcasing the rich heritage of Isaya. In appreciation, Kabiyesi His Royal Highness Oba Ajayi Matthew Elojogun, the Asaya of Isaya Ekiti, joined the celebration with a joyful dance. Tètè ṣòro ọmọ olókè ìmọ̀kè gúgù ọmọ ẹlẹ́gbẹ̀sẹ̀ àjòjì kò wẹ̀sẹ̀ àjòjì bá wẹ̀sẹ̀ níbẹ̀ àdọ́láríà ọmọ ọjà rígí ọmọ ṣẹgbẹ̀lẹ̀ odò yìí ọmọ ọlọ́pàá kò mú ṣíṣí ṣọ́pọ̀ kàbóríṣe mẹ́fà odò róró. Èsì àkíyìn o àkú ọdún òní o ọjí gbé o ọjí ọmọ ṣe àjẹ́ o etí àdúrà kàgbọ́nà sọ lóru ọlọ́run afáṣẹ sí ìlú Ìṣàyà rójú ìlú Ìṣàyà ráyè ìwọ ọdún kí bọ́ ọmọdé àká níbi gíga o ọmọ àrùkù ọ̀dọ́ o ọ̀dọ́ rí àsùn ọ̀dọ́ rí àṣàyè etí olóyè pátápátá ọkùnrin obìnrin ọkùnrin abalẹ̀ ìyàrá àrùgbà o ẹ̀fà àdébọ̀ o ọ̀dà bíi náà yóò dùn.
Guests also enjoyed cultural performances, while several dignitaries shared their thoughts in interviews, praising the community for preserving its tradition and encouraging continued unity and cultural prides. Mi ni Chief Aremo of ISAYA Ekiti. Ẹ jọ̀ọ́ kí ni ìdúpẹ́ yín fún kábíyèsí lónìí? Ìdúpẹ́ mi ni lọ́wọ́ Ọlọ́run ni pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Ọlọ́run tó dá èmi kábíyèsí sí, tó dá ẹ̀dá èmi náà sí, tó dá ẹ̀dá èmi gbogbo àwa ọmọ ìlú ISAYA lápapọ̀ sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọdún ìjẹṣu ti èní. Mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, Ọlọ́run tó dá èmi mi sí, tó bọ́ ṣe yàn mí láti ọdún tó kọjá tó sì dá èmi mi sí títí fi di ọdún yìí pẹ̀lú àtàlàfíà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjòyè, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin olóyè ìlú, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú lápapọ̀, mo sì dúpẹ́ lọ́wọ́ fámìlì mi àti lọ́wọ́ ìyàwó mi àti lọ́wọ́ àwọn ọmọ mi. My name is Oluwafemi Rodia. My word of advice to every son and daughter of ISAYA that they should endeavor to join hands with the Kabiyesi and celebrate this annual event so that the event will be colourful. I'd like to meet you, sir. To God be the glory. It has been a dynamic moment because today in ISAYA land we are celebrating a great day which the Lord have been able to perfect it for every one of us in the land of ISAYA. Today is a day that our King, Asaya of Isaya land, is celebrating the new Yam Festival, which we are here to accord him the utmost respect and the perenity of the land, and to honor everyone, to remember our fathers and our forefathers who have departed. Thank you. As the celebration comes to an end, the festival once again highlighted the importance of giving thanks, promoting peace, and preserving the cultural identity of ISAYA Ekiti. Thank you for watching SMA Mobile TV. Please like, share, and subscribe to our YouTube channel and follow us on Facebook for more community news and cultural events. Ọmọ mẹ́sẹ̀lérí uta àgbààgbà yúròrò. Amagada lọ sí orí àgbààgbà yà lọ torí ogun torí ìjà. Ẹ̀yin kọ́ kí ẹ ṣọdún gé bọ̀. Ọ̀dọ̀ ìwú ìjà ẹ̀kọ́ ń hàn yín. Láwùí àrò gbòòrò yìí. Àrò lílẹ̀. Abilẹ̀ yọ̀yọ̀. Akálàjẹ mọ́kùkù tọ́ra. Àwọn ìwé yà ṣọdún rẹ̀ àyè lọ́dún tí bọ̀. Àwẹ̀ àròjù kára yìí o. Thank you for watching SMA Mobile TV. Please like, share, and subscribe to our YouTube channel and follow us on Facebook for more community news and cultural events.